Facile de manger tout ce dont j'ai besoin. Oh, I love the music. It's delight my soul. Happy love day. Love of God. That's the best. Be in love with God. Okay? Be in love with God and with His word. Okay? You can see. Title me láàárọ̀ yìí. No, don't shake. Don't be afraid. Maberu. Má shake ni. Maberu. Ó lè máa búra múramù lọ́tún kó máa búra múramù lósì. Wọ́n lè máa búra múramù níwájú ìmùlẹ́yìn. Don't shake. Hey, because Ọlọ́run tí ò lè shake, òun náà ni à ń sìn. Ọlọ́run tí ò kú, òun là ń sìn. Ọlọ́run tí ẹnikẹ́ni kò lè pa, òun ni àwa ń sìn. Ọlọ́run tó ní ìní, Ọlọ́run tó ní ọ̀la, Ọlọ́run tó ní àná, Ọlọ́run tó ní gbogbo ọjọ́, òun là ń sìn, òun là sì ń pè. Bẹ́ẹ̀ ni, ó ní ẹ má bẹ̀rù. Ẹ má bẹ̀rù. Today, don't be surprised. Before I go, I'm going to tag my PayPal. Okay? As a preacher of the gospel, I know 1 or 2 people are blessed under my voice. Even some people see my face. I tell you, they may not be much. But when I don't come out, they are trouble. They tell some people to call me because they want to see me out. Actually, they need the word of God. But thank God, I'm not so proud. I'm not proud because of that. I know because God is relevant and is in me. So surely I'll be relevant. Among friends, among people, on Facebook, anywhere in the world, I'll be relevant. Anywhere I go. Also you. Today, I'm going to tag my PayPal today. For those of you who want to be blessing my ministry, it's not by force. I come out every day to pray and to share the word of God at times. Ìgbàgbọ́ láìsí iṣẹ́, òkú ni nínú ara. It may not want to, you see, I may not have a particular time coming out because I'm not being paid. God is not, and God is not physical. Are you getting what I'm saying? And I use my data. I use my phone. I pay a lot of bill. So when I need to, you understand me? So I need people who wants me. I know it's not everybody that come under my platform that love me. I'm not saying that. Okay? But I know some people love me and they cannot even tell me. Even someone to tell me. I didn't give them orders to tell me that. But God knows. For showing me love. And also now if you want to show me love, really, you really love me and you love my program, you support me. On my PayPal, you support me. On my bank accounts, I will tag it there. Okay? I tell you yesterday, I've been doing all these things. They have not paid me on Facebook. Despite people pick my chat. On YouTube, people are collecting money on my name. Those who are collecting money on my name, they are doing it for me also not to collect any, not to have any money. Okay? You know, that is, although it's a fraud, but they don't count in Nigeria when they steal your things. They don't count it. Some things is like a normal thing to them. Stealing is a normal thing in some people's system. You understand me? Go well done for red. And what I've said down that caused all this, you know I'm going to block you. So I'm going to tag my PayPal and put my account number also. Toluwanimi, just to talk for me, this is just 12 o'clock. Okay, under my platform now, are you getting me? Tag my PayPal, okay? And also, one of my bank accounts. Should I tag my bank account? International bank account. Let me tag Nigeria bank account. Okay. Yes. Tag my Auto-Bola enterprises. Okay? Should I just put your list? Okay. Use tag my accounts, full name, my business account. Yes. Because the personal one now, if I even have the personal, they don't allow me to access it. And those of you, if you want my dollar accounts, on be ní ministry mi lórí pé ajade an gbàdúrà, okay? Business international account, that's dollar account. You want to pay dollar into my account to sow to my ministry, okay? Call me, ask for it. If I don't pick your call, you understand me? Then you don't know what to do. Just send me a message. I need your account number. But when you ask for my account number, please, for God's sake, don't make fun.
Don't do it as if I just want to ask for fun. Don't do that. Ọlọ́run ò mọ ẹ̀fẹ̀. Every word tó bá kọ jáde lẹ́nu Ọlọ́run ó ní kọjá láìṣẹ. So don't do it like a fun. Pé a fi ń ṣe yẹ̀yẹ́ ni. Èmi Bọ́lá mi ò kì í ṣe nìyẹn tó pé mi ń sin Ọlọ́run tí ò kì í ṣe kò ṣe fi ń ṣe yẹ̀yẹ́. Mi ò gbé Ọlọ́run wẹ́wẹ́wẹ́, Ọlọ́run ńlá, Ọlọ́run tó tóbi tó dá ayé àti ọ̀run. Òun la fi ọpẹ́ àti ìyìn fún. So I'm going to tag my paper under my this now. I'll pin it. Please do that. Support this ministry. Okay? You can see me when I go at time. I polówó ọjà o. A bá wọn ṣe léyìí o. Lè ṣe gbáka lè ṣe go to work this and that. So ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú nínú ara. Do you help but the ministry? You are doing that. Some people may be thinking, hey, boy, when you are doing that also, you are doing it to God. Whatever anybody do to me, do to anybody, you are doing it to God. So you are not doing it for fun. You are going to get your reward. And anybody that sold to my ministry, forget. Ikú tó wà ní ìgboro máa rí ẹ sá. Àrùn tó wà ní ìgboro máa rí ẹ sá. Àìsàn tó wà ní ìgboro máa rí ẹ sá. Òṣì àti ikú òjijì máa rí ẹ sá. No problem. You typed the paper already? No, I want to put it together so I can, because I only tag one comment. So Okay. This is it. thank you. Yes. Now it's going to be tagged. You see it there. Do that as early as possible. Contribute to this ministry. Bẹ́ẹ̀ni, gbogbo video yìí ká tó ṣe tán sìn, wọ́n máa gbé. Auto-Bola said they should be contributing to his account. They will cut it. They will pick my chat and then write oríṣiríṣi. A time is coming for those people who always steal. They steal my chat, my sweat, and they still abuse me upon that. Ìyẹn mi pé ẹni ẹ̀dá bẹ́ẹ̀ náà máa gbèrè iṣẹ́ tó ṣe ní future. Kò sí tó bá ṣe tó jẹ́ àṣegbé ò sí láyé. But before then, let's quickly pray. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Father, I say thank you this morning. Lord, I worship you, Lord, because you are God. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ọlọ́run tó dá gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò dá. Ọlọ́run tó mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Ọba tí a máa ń pè láyò tó máa ń jẹ́ nínú ilé. Oníkọ̀dá ṣèjọba arúgbó ọjọ́. Alágbára gíga lápá jábíjábí. Ẹkùn ọkọ Fáráò kìnìún ẹ̀yà Júdà. Gbogbo ìdílé Jésè ẹlẹ́dàá tèmi. Ó gbogbo nínú gbogbo fún mi. Ọba mi lánàá, ọba mi léni, ọba mi títí ayérayé. Ọba mi tó ń gbénú mi ṣọlá. Tó ń gbénú adélébọ̀ mi tó ṣọlá níjọ́sí tó sì gbénú adélébọ̀ mi tó tún ṣẹ̀wà. Ọlọ́run tó tún gbọ́run tó tún ṣògọ̀rọ̀ tó máa ń gbénú mi. Tó máa ń fọhùn jáde. Kábíyèsí o. Ọba tí ò ṣe yájú tí ò ṣe rí fí. Ọba tí gbogbo ènìyàn ń pè ṣùgbọ́n tí wọ́n rojú rẹ̀ ṣùgbọ́n wọ́n rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kábíyèsí ọba tó dára sí èmi. Tó dára sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀, àwọn ènìyàn rẹ̀. Kábíyèsí ọba tó sọ̀rọ̀ tó wíbẹ̀ tó ṣe bẹ́ẹ̀. Kábíyèsí ọba tí ò ṣe yájú sí. Kábíyèsí ọba tí ò ṣe rí fí. Ọba tí ò ṣe fa ìjọba rẹ̀ ya. Ọba tí ò ṣe rẹ̀ lóyè. Kábíyèsí o. Elédùmarè. Ọba tó fi gbogbo ọba ayé jẹ. Ọba tí ọba kankan ò fi jẹ. Ọlọ́run tèmi tó lóyún ara ẹ̀ tó sì sọ̀rọ̀ ẹ̀ lórúkọ. Tó bí rẹ̀ tó dá rẹ̀. Ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo. Number 1, aṣáájú gbogbo ènìyàn. Ẹlẹ́dàá gbogbo ayé. Kábíyèsí rẹ̀ lónìí o. Ọlọ́run ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Ọlọ́run ọ̀sẹ̀ yìí. Ọlọ́run ọdún yìí. Ọlọ́run ọdún gbogbo. Kábíyèsí o. Elédùmarè mo yìn yín lógo. Mo ti ṣe yín lọ́ba lónìí o. Mo júbà rẹ o. Bàbá àrà ẹ ṣé. Mo sọ pé ẹ ṣé. Abiyamọ tòótọ́ ni yín. Abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Apọn ọmọ má fẹsẹ̀ rẹ̀ wọlẹ̀. Ọlọ́run mi o. Agbọmọ bá ní tọmọ tí ò sí gbọmọ pa. Kábíyèsí o. Aláàánú mi. Olówó orí mi. Ọlọ́run tó mi kọlẹ̀ tí ayé mi tìtìtìtìtì. Kábíyèsí o. Èmi Bọ́lá Fọláṣadé. Mo sọ pé ṣé lónìí o. Ẹ̀mí mọ́ wá gbàkóso. Ọlọ́run ẹ̀mí mọ́ wá gbàkóso. Ọlọ́run wá take over of this platform of my life, of my tongue, of your daughter you have given unto me, of all my people, in the name of Jesus Christ. Ọ̀sẹ̀ tuntun la wọ̀ yìí o. Ọlọ́run yà sí mímọ́. Mo open platform yìí ní orúkọ tí Baba, tí Ọmọ àti Ẹ̀mí mímọ́. Ọlọ́run ọ̀rọ̀ gbẹ́nu mi sọ̀rọ̀. Lò mí fògo rẹ. Má lò mí lálòpàtì. Ó mà ti ń lò mí. Má mà pa mí tì. Ohun tó ní agbára tó ń lò mí fún yìí. Má fi mí sílẹ̀ o. Rọ̀mọ níṣẹ́ fàyàtì. Má fàyàtì mí o. Má bá mi ṣe. Ọba mi ọmọ tó máa rán ni níṣẹ́. Tá tún bá ní ṣiṣẹ́ náà. Bá mi ṣe o. Bá mi sọ o. Ọ̀rọ̀ ẹnu mi ó yá Ọlọ́run sọ di agbára. Sọ di àṣẹ. Èmi fúnra mi Bọ́lá Fọláṣadé. Ó yá mo dàṣẹ látòní lọ. Ọlọ́run mi sọ mí dàṣẹ. Sọ mí di agbára. Sọ mí di alágbára. Gbé agbára wọ̀ mí. Gbé wọ ọmọ tó fún mi. Àwọn olólùfẹ́ mi gbogbo. Gbé agbára wọ̀ wọ́n o. Rọ̀ wọ́n lágbára.
káàkiri àgbáyé gbogbo àwọn ènìyàn mi àwọn tó fẹ́ mi fẹ́re gbogbo àwọn ènìyàn Ọlọ́run lábẹ́ ohùn mi ó yẹ máa gba agbára ó yẹ máa gba agbára ọmọ Ọlọ́run o àbí ìwọ tó ti fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tó o mọ bí tó ti fẹ́ bẹ̀rẹ̀ mo gbàdúrà fún ọ Ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin kó bá ọ bẹ̀rẹ̀ Ọlọ́run kó lànà fún ọ ọmọ Ọlọ́run tòótọ́ tó mẹ lábẹ́ ohùn mi ó yá gbọ́rọ̀ Olúwa ìwọ ò ní bá wọn jábọ́ fọ́ ìwọ ò ní bá wọn kúkú òjijì ìwọ ò ní bá wọn ṣẹ̀sín o gbogbo ọmọ Ọlọ́run tòótọ́ tó wà lábẹ́ ohùn mi tó sì fẹ́ mi Bọ́lá Fọláṣadé fẹ́ ire gbogbo ẹni fẹ́ mi fẹ́ ire tó fẹ́ ọmọ mi fẹ́ ire tó fẹ́ kí n ṣe òṣòwò jèrè tó fẹ́ kí n tẹ́gbẹ́ ó yá gbọ́rọ̀ Olúwa gbogbo ire tó fẹ́ fún mi ọ̀run dọ́bù ẹ̀ fún ẹ ọ̀run ṣe é lóore ọ̀run ṣe é láǹfààní Ọlọ́run múnú rẹ dùn ọ̀run rẹ ní agbára ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀tá ayé tèmi ọ̀tá ìpè tí Ọlọ́run pè mí yìí tí iṣẹ́ tí Ọlọ́run rán mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tá yìí mo ní mo gbàdúrà fún yín may Almighty God arise raise the standard against all your enemies because your enemies they are my enemies ẹnikẹ́ni tó bá gbógun tì mí ní kọ̀kọ̀ ní gbangba tó gbógun ti òwò mi tó gbógun ti ògo mi tó gbógun ti iṣẹ́ tẹ́ rán mi tó gbógun ti ọmọ tẹ́ fún mi Sarah tó gbógun ti gbogbo tí n bá ṣe Lord they are your enemies raise the standard against them put them to shame destroy their throne destroy their power raise the standard against them Lord slay the wicked in the name of Jesus spare the good ones in the name of Jesus orílẹ̀-èdè Nàìjíríà dọwọ́ rẹ̀ ọ̀run gbàbẹ̀ kọjá Olúwa lábẹ̀ kọjá ẹni tó bá ní kí orílẹ̀-èdè náà má ṣẹ̀tú tó bá ní kó má dára Ọlọ́run ò mọ̀ wọ́n o àwa kò mọ̀ wọ́n ṣùgbọ́n bàbá mi àti Ọlọ́run ṣàwọn kò sọ wọ́n sínú iná Olúwa fi wọ́n ṣètùtù orílẹ̀-èdè náà ti rẹ ni Bíbélì ló sọ fún wa pé tolúwa nílé àti ẹkún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ a fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun agbé kalẹ̀ lórí àwọn ìṣó omi wọ́n ní ta ní ògorí òkè Olúwa lọ tàbí ta ní òdúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fún wọn ẹni tí ògbẹ́ ọkọ rẹ̀ sókè sí asán tí kò sí búra ìtàn oní ọ̀rìn ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti ìbùkún òdodo ní ọwọ́ Ọlọ́run gbàlà rẹ̀ èyí ni ìran àwa tí à ń ṣe àfẹ́rẹ́ tí a máa ń ṣe àfẹ́rẹ́ Ọlọ́run Jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin nànà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé tèmi sáyé àwọn olólùfẹ́ mi sáyé ọmọ mi sínú òwò mi ta ni ọba ògo yìí Olúwa tó le àní agbé orí yín sókè ẹ̀yin nànà ká gbé yín sókè kí ọba ògo kó wọlé ta ni ọba ògo yìí Ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo ó yá wọlé ó yá wọlé ó yá wọlé sínú ọkàn mi ọba ògo wọlé ó yá sínú ayé àwọn olólùfẹ́ mi ọba ògo wọlé ó lá wọlé ó yá wọlé sínú ayé ọmọ tó fún mi ọba ògo wọlé 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 sínú òwò mi sínú iṣẹ́ mi ọba ògo wọlé 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 orílẹ̀-èdè Nàìjíríà ọba ògo wọlé síbẹ̀ Olúwa gbàkóso ẹni tẹ́ bá fẹ́ kí ìlú tòrò ẹ mú kí ọba rere kó jẹ ẹni ká sì gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù àwọn tó bá ti fẹ́ yóò ṣe rere mo gbàdúrà fún Jerúsálẹ́mù mi lónìí o Canada Ọlọ́run jọ̀ọ́ má jò bàjẹ́ yóò dára fún mi ní orílẹ̀-èdè yìí inú mi yóò dùn ní orílẹ̀-èdè yìí ọkàn mi yóò balẹ̀ gbogbo ibi tí n bá ti lọ káàkiri àgbáyé ìlú tí n bá ti tẹ̀ ire bẹ̀ ló máa jẹ́ tèmi àti tọmọ tí n bá gbé lọ àti àwọn olólùfẹ́ mi ire ìlú ló máa jẹ́ tèmi ló máa jẹ́ ti èmi ló máa jẹ́ tàwọn olólùfẹ́ mi ire ìlú ayọ̀ ìlú ìfọkànbalẹ̀ àti ọlá ìlú ló máa jẹ́ tèmi àwọn èèyàn pàtàkì àwọn olóríire àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn tí ayé mi nílò òun náà ni tí ayé mi nílò àwọn èèyàn tó bẹ̀rù Ọlọ́run ní Ọlọ́run yóò máa gbé mi pàdé o yóò gbé ọmọ mi pàdé àti ẹ̀yin olólùfẹ́ mi láti òní lọ orílẹ̀-èdè Nàìjíríà ó yá bẹ̀rẹ̀ sí ń dìde ó yá máa rìn ó yá mo ní kó o dìde níbi tá a pa ọ́ sí má rí bọ́bọ́ sọ̀tàyà wọ́n pa orílẹ̀-èdè náà yé rí bọ́bọ́ sọ̀tàyà bà ìwọ̀n agbára jíǹde ní orúkọ Jésù ó yá kó gbé orílẹ̀-èdè náà dìde ó yá dìde kó máa rìn ìwọ orílẹ̀-èdè Nàìjíríà mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ikọ̀ àti ìríjú tí a rán níṣẹ́ má rí bọ́bọ́ sọ̀tẹ̀kẹ̀yà mo ní kó dìde kó máa rìn ẹni tó bá ní kó má rìn mọ́ dẹ́rì bọ́bọ́ sọ̀tàyà lórúkọ Jésù àwọn ìkànsẹ́ tó bá ń de ìlú náà mọ́lẹ̀ tó bá ní kò nílé ìdìde ọ̀run ní kó fi ṣètùtù ọ̀run ní kó pa sọ̀nà tó gbọ́ mo gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà àti fún ara tèmi àtàfún àwọn olólùfẹ́ mi àti fún ọmọ tí Ọlọ́run fún mi tó gbọ́ mo gbàdúrà lónìí agbára tó bá lè mọ àdójú ìjà kọ mi ọ̀run pa wọ́n sọ̀nà Olúwa fi wọ́n ṣètùtù ẹni bá ń wá ẹ̀mí mi Olúwa fi ẹ̀mí tiẹ̀ ṣètùtù ẹni bá ń wá ikú mi Olúwa sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú ẹni bá ń wá ire fún mi ó yá ìwọ náà máa ṣe rere gbogbo ẹni tó ń wá ikú Adébùkọ́lá ẹ̀dá bẹ́ẹ̀ kó dòkú o ẹni bá nawọ́ ibi sí mi ọwọ́ rẹ kó gbẹdànù tọwọ́ ẹ bá gbẹdànù tán tó bá lọ ní ronúkúwàdà ó yẹ okùn ẹ̀mí rẹ ọ̀run já lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá wà ní ipò kíkó tó bá wà ní bí agbára kan tó bá lọ máa fi bá mi jà ọ̀run rẹ lóye ọ̀run bá gbọ́rọ̀ ẹ̀jẹ̀ yóò máa dín ni kó má ṣe lé mọ́ bẹ́ẹ̀ ni yóò rí o èmi di alágbára agbára Ọlọ́run alààyè ó sọ mi di alágbára lórúkọ Jésù ọmọ ọba ọ̀run ni mi mo tún jẹ́ ọmọ ọba ayé lórúkọ Jésù mo gba double portion of anointing of iṣẹ́ rere lórúkọ Jésù àná mo dà sórí gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó bá fẹ́ mi fẹ́re ẹni bá náwó ire sí àkáǹtì mi tó bá náwó ire sí mínísírì tí Ọlọ́run pè mí sí lórúkọ Jésù ó yá ìwọ dìde ó yá máa ṣe rere àbọ̀ Ọlọ́run kó dájú lórí rẹ̀
kó dájú lórí ọmọ tó bá bí kó dájú lórí iṣẹ́ rẹ ìwọ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ibi ò ní bá ìwọ orí ò ní gbà bọ̀dẹ̀ wọn ò ní fẹ́ jẹ́ ṣètùtù so shall it be in Jesus name ọlọ́run ẹ ṣé wọ́n gbé mi dìde fún ìṣubú àwọn ìkà ìdí àwọn olódodo gbogbo ìkà tó wà láyìíká mi ò mọ̀ yín ṣùgbọ́n ọlọ́run mọ̀ yín o tẹ́ bá lè ní ronúkúwàdà ó yẹ máa ṣubú gbogbo ìkà ní àyíká àti àyídà tẹ́ bá lè ní ronúkúwàdà ó yẹ wọlẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ronúkúwàdà kó ní ẹ̀ṣẹ̀ yín ọlọ́run jẹ́ aláàánú láti òní lọ kó gbà yín kó sì rà yín padà bẹ́ẹ̀ ni yóò rí agbára àbọ̀dé ó yá mo pàṣẹ fún wọn jáde kó ní àyíká àti àyídà mi ẹni tó máa ń wá sí platform mi tí ò sì fẹ́ rí fún mi tó máa ń fẹ́ gbọ́ ohun tí n bá sọ láti mọ the next thing láti ṣe about me mo gbàdúrà fún ọ tó bá jẹ́ ìkà etí tó fi ń gbọ́ mi kó di ó yá ojú tó fi ń wò mí ìwọ ìkà yẹn kó fọ́ sọnù ó yá tójú ẹ̀ bá fọ́ tán physical and spiritual àtẹ́tí ẹ̀ bá di physical and spiritual tó bá lóòótọ́ ní gbọ́ tó wá ku ẹ̀mí rẹ̀ kó yá kó kú di gbogbo ẹni bá ń wá sórí platform mi láti máa wá gbọ́ mi ṣùgbọ́n tó jẹ́ ibi ló máa ń wá fún mi ó yá mo ní kíbi bá iṣẹ́ rẹ̀ kí ọ̀run lu ògo rẹ̀ pa kọ́run lu ọ pa kọ́run pọ́ nípa ẹ̀sìn so shall it be pàṣẹ tá a bá fi nà ọmọ ọlọ́run a máa ń sọnù ni ìwọ tó bá jẹ́ pàṣẹ fún mi àbí fún òwò fún ìpè mi fún ọmọ tí ọlọ́run fún mi ó yá mo ní kó sọnù kó jóná di gúgúrú so shall it be ẹ̀yin tẹ́ ẹ ṣàmì lábẹ́ òun mi lónìí ire ní tiẹ̀ o ire ọ̀sẹ̀ yìí ọlọ́run pín kàn mí ire ọdún yìí olúwa fi fún mi ire oṣù yìí ètò kù kọ́dún yìí parí olúwa máa fún mi ní oore ni kó jálù mi ire ní tèmi o èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ire ní tiwa so shall it be in Jesus wonderful powerful name I pray amen ètí mo fẹ́ wí lónìí olúwa má jẹ́ ó jẹ́ àwímọ́ àwọn mi ó yá gbọ́rọ̀ olúwa ó yá máa sọ tẹ́lẹ̀ ó yá ohun ẹnu mi ó di ti ọlọ́run mí sí àwọn mi mí sí ohun ẹnu mi sọ di tìrẹ báyìí o olúwa bú jáde lónìí bá àwọn ènìyàn sọ̀rọ̀ tú àwọn onídè sílẹ̀ wọ àwọn aláìsàn sàn olúwa nígbà tó bá wò wọ́n sàn má jẹ́ ń dẹni àìsàn má jẹ́ kó ọmọ mi kú iṣẹ́ tí ẹ rán mi má jẹ́ ń fọmọ ṣe má jẹ́ kó ọmọ mi sọnù gbogbo ẹni bá lóun máa jèrè ọmọ tóun tó bá lóun ò ní jẹ́ ń jèrè ọmọ mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ti ń jẹ tọmọ èrè ọmọ kòkòrò lẹ́nu ẹ̀ èmi Bọ́lá Fọláṣadé iṣẹ́ rere tí mo ṣe láyé èmi ni máa jèrè iṣẹ́ rere mi iṣẹ́ ibi wọn ò ní fi jẹ́ fún mi wọn ò ní bẹ́ṣẹ̀ ilé bàbá àbí tìyá àbí ti ẹnikẹ́ni wọn ò ní bẹ̀wò lórí èmi àtọmọ mi Adébùkọ́lá wọn ò ní bẹ̀wò lórí àwọn olólùfẹ́ mi the Lord has pardoned me he pardoned me kò ní fẹ̀ṣẹ̀ lé bàbá àti ìyá bẹ̀ mí wò àti dárí ẹ̀ṣẹ̀ méjì mi wọ́n ní má ṣe bẹ̀rù wọ́n ní kí n máa lọ láì léwu a ní pè mí lẹ́gàn mọ́ bí òṣè orúkọ tuntun àti èmi àtọmọ Adébùkọ́lá bẹ́ẹ̀ ni àti wọ́n tó ṣàmìyàn orúkọ ẹ̀gàn kò lórúkọ rẹ̀ ẹni bá tó fẹ̀gàn pè ẹ́ a ó fi ẹ̀gàn ré wọn báyìí a fi wé wọn báyìí wọ́n máa gbénú ẹ̀gàn ṣùgbọ́n èmi àti ìwọ olólùfẹ́ mi inú ire ni orúkọ tuntun ẹ̀ síbà ayọ̀ ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rùn òun náà ni a ó máa jẹ́ láti òní lọ Jésù agbára wa decorate my life with your beauty and your glory and your power and your wonderful love in Jesus' name. Amen. God bless you. Welcome to this platform today in Jesus' name. Yari Bobo Sata. Thank you. God bless you. God bless you. God bless you. Yes, only 2 people. Only 2 people have loved or just like this what I tag now. Yes, no what's in ministry me. When you bless me, you can never remain poor. Ẹ má flag you. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Tolu. Ẹni yẹn tó bá ti dé. Ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú Canada Post. Ṣé Bọ́lá ló lò máa wá kó ẹrù wọn yẹn. But ó sọ pé òun wà ní Tansi ní kó tó bá ti dé kó jókòó kó má interrupt mi. Ṣó ti yé? Mo wà lórí live tó bá ti ṣílẹ̀kùn fún sìn. Torí kí ni ìwà tó sọ Bọ́lá gbogbo àwọn nǹkan tí mo fẹ́ lòdù tí mo fẹ́ tì wà lẹ́ mi tí lòdẹ̀ mi tí ṣe. So tell her to stay. Okay? Kó má sọ̀rọ̀ láti show me pé kò gbọ́ Yorùbá. Kò gbọ́ English. Come on, yes, let's quickly go to the word of God. I cannot stop this thing now because of the person. He said he's coming. That's why but ó sọ pé ọ̀la àtàná ló ti ẹ kó wá. But when I wasn't available, it was not available yesterday. You can see one. So, ẹ káàbọ̀ sórí ètò tòní. God bless you. Those of you who have been pressing love, God bless you. Thank you very much. I welcome all of you to this platform today. We are going to read from the book of Jeremiah, chapter 46, from verse 28. Ó yẹ kí a kà á kó gùn, ṣùgbọ́n you can read it for this week. You understand me? He's talking about Nebuchadnezzar, ọba ẹ̀sìn mọ̀ nípa Nebuchadnezzar, ọba kan náà ni, ọba ní Bábélì. So ẹ ti mọ̀ nípa Nebuchadnezzar. Is there?
Wait, I'm on the live chat now. Okay. Let me quickly finish. Maybe 30 minutes, okay? Okay. Okay. Okay, maybe 20 minutes. 20 minutes. Okay. Before I started, she sent me. I thought she said she's going to pick it up tomorrow. No, she said that she said she must say explain properly. Okay, she doesn't explain. Because she doesn't know how to write English, speak English. Yeah, she missed it. Okay, she missed it. Okay, oh miss it. It's all that. So only can go watch your phone, but mumbo. Let me start quickly. So let's quickly go to the book of Jeremiah. That's your headache. So Lalolo Mawa, ó fẹ́ bá mi àwọn tó bá ń kó tó fẹ́ bá mi ẹ go man pick any on Canada Post. Kò gbọ́ English. So I'm a local ìwé Jeremiah chapter 46 from verse 28. So for this way, for today, you can read it from head to toe. That is from from verse 1 to 20 to the last verse. That's 28, for the last verse. We're going to read the last verse. That is Maberu. But if I read it, I can also read. Okay, let me read from 27. Only ṣùgbọ́n ìwọ Maberu, ìwọ Jacobo. You getting me? You can say that to yourself. Ṣùgbọ́n ìwọ Bọ́lá Fọláṣadé, Maberu. Ṣùgbọ́n ìwọ Maberu, ìwọ Bọ́lá Fọláṣadé. Maberu, say that to yourself. Ìwọ Maberu. Maybe some things is making you scared around you. You are so scared. Yeah, the situation around you, what is happening in your country, what is happening in the world is making you scared. Okay? When you read this place, God said to me, a lot of people, God is warning some people. Even àwọn olówó ayé, àwọn ọlọ́lá ayé, ó ní kó má ṣe kó many things jọmọ́. What you need to do now is to be good to people, be good to God, love God. Today, ọjọ́ ìfẹ́ ni, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ni èmi fi ṣe. Ọjọ́ ìfẹ́ Ọlọ́run ni. Lord God so much love me. Ó fẹ́ràn mi. Only for God so loved the world. He gave only begotten Son, that whosoever believe in him, in his name, shall not perish. That's the love that is more than anything. Okay? Ó yẹ ká sọ lónìí ká sọ pé for God so loved the world. Ìfẹ́ tó ṣe tòótọ́, ìfẹ́ àìṣẹ̀tàn tí ń ṣe lórí irọ́. Bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ tó máa ní lórí irọ́ ni I love you lórí irọ́. Bẹ́ẹ̀ ni, love is give and take for your information. Love is give and take. Èèyàn kò lè gbé ẹbí àpò iyọ̀ kó wá máa gbé bí ipò gbé pépà. Àbí kẹ́nìkan máa gbé ẹbí pépà kó wá máa gbé bí àpò iyọ̀. Ìyẹn ò kì í ṣe ìfẹ́. No. Ìfẹ́ tí ó dára jù, òun náà ni ìfẹ́ Jésù. John 3:16. For God so loved the world, he gave. A lè lọ síbẹ̀, but me, if I have time, but ibi tí a fẹ́ preach lónìí, ó náà ni pé má bẹ̀rù. Ṣó ti yé, bóyá àwọn ènìyàn tó ti ẹ̀ fọkàn tán nínú ìfẹ́ tó rò pé ó wà, ẹ̀rù ń bà ọ́ nínú ìfẹ́ rẹ, àyà ẹ̀ ń já nínú gbogbo tó ń ṣe, ọkàn rẹ ò balẹ̀ mọ́. Wọ́n ní kí n sọ fún ọ pé má bẹ̀rù, àbí ní gbogbo tó ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídà rẹ, wọ́n ní kí n wí fún ọ pé má bẹ̀rù, but má bẹ̀rù yìí o is only for people of God. Àwọn tó ti gba Jésù ní Olúwa àti olùgbàlà wọn, tó gba Ọlọ́run gbọ́, tó wà nínú ìfẹ́ Ọlọ́run, tí kò sí nínú ìfẹ́ ti ara wọn. Ṣó ti yé?
nítorí pé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá ti gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà ìnípẹ̀kun 3:16 nìyẹn ó wà very very common but bó ṣe common tó yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ò gba Ọlọ́run gbọ́ in tó dára jù láyé yìí náà ni kó o love Ọlọ́run kí Ọlọ́run sì love ẹ tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ òun ló máa jẹ́ kí ìfẹ́ tó o bá ní láyé tó bá yàn fún ọ tó darí ẹsẹ̀ rẹ òun ló máa jẹ́ kó last òun ló máa jẹ́ kó dára fún ọ ṣùgbọ́n tó o bá fi ọpọlọ rẹ ṣe tó o sì rìn ní ọ̀nà tìyẹ tó o bá wá yàn án ó lè já sí ìparun ṣó ti yé mo gbàdúrà fún èmi àti ẹ̀yin ọ̀nà tí a bá yàn kò ní já sí ìparun kí Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó mọ gbogbo tí ó jẹ́ olùyàn tòótọ́ tó sì mọ̀nà tòótọ́ tó sì jẹ́ ọ̀nà tòótọ́ kí ó yàn fún wa ká má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé ká má ṣìṣe ọ̀pọ̀ ló ṣẹ̀ṣẹ̀ gbé tó yẹ pé ìgbésí ayé wọn àti ọ̀nà wọn kò bá Ọlọ́run mu ṣùgbọ́n ibi tí a fẹ́ ká oní máa gbọ́ ní ẹsẹ̀ 27 ó ní ṣùgbọ́n ìwọ Jákọ́bù má bẹ̀rù wá sọ fún Ọlọ́run báyìí ká tó máa lọ olú ká tó máa lọ nínú ọ̀rọ̀ náà Olúwa jọ̀ọ́ mú ìbẹ̀rù kúrò nínú ayé mi ogun ìbẹ̀rù Olúwa jọ̀ọ́ jáde gbogbo ohun tó ń dẹ́rù bà mí lọ silence ohun tó ń fọ̀ sí mi ohun tó ń fọ̀ sí mi Olúwa dá ohun náà ohun búburú ohun ìbẹ̀rù tó ń pariwo ní etí mi tó ń pariwo mọ́ mi Olúwa dá dúró Olúwa stop them Olúwa lé dànù Olúwa jọ̀ọ́ fò lọ Olúwa jọ̀ọ́ pòórá gbogbo ohun ìbẹ̀rù lórí iṣẹ́ mi lórí òwò mi lórí ìpè mi lórí ọmọ lórí iṣẹ́ tẹ́ rán mi gbogbo ohun ìbẹ̀rù lórúkọ Jésù ọ̀run lé dànù Olúwa mo kọ̀ ìwọ ẹ̀mí ìbẹ̀rù ó yá jáde kúrò ní ayé mi a kò fún mi ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti ìgboyà àti ti ìdúró ṣinṣin a kò fún mi ní kíni ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ìgboyà àti ti ìdúró ṣinṣin your situation ó lè máa dẹ́rù bà ọ́ má jẹ́ ó dẹ́rù bà ọ́ your head can be making you scared don't be scared the mighty healer will heal you yes ohun àìsàn ni tó o bá gbọ́ Ọlọ́run gbọ́ ní tòótọ́ bẹ́ẹ̀ ni àìsàn yẹn ò ní pa ọ́ bẹ́ẹ̀ ni kò ní pa ọ́ yóò là ọ́ yóò mú ọ yè nítorí pé Ọlọ́run ìwòsàn ni Ọlọ́run ló dá ayé àti ọ̀run bẹ́ẹ̀ ni ọjọ́ tí Ọlọ́run dá fún ọ tí ò bá ì tí ì pé tó o dẹ̀ gbàdúrà tí àwọn èèyàn bá fẹ́ ikú rẹ Olúwa wàá máa sọ fọ́lọ́run ẹni fẹ́ ikú mi ló máa kú ẹni tó bá ní kẹ́mi kú ló máa kú ẹni bá ní ìyè ló máa yè nítorí pé a kò jẹ́jẹ́ ikú fún mi wọ́n lè mi yóò yè bí ó ṣe ti yíyè ni èmi yóò yè a kò fún mi ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti ìgboyà àti ti ìdúró ṣinṣin ó yá ìwọ ẹ̀mí ìbẹ̀rù ó yá jáde kúrò ní ayé mi that's the bonus that's one prayer point you can pray for this week because àti ìsinyìí lọ àti láti ọdún tó kọjá ẹ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ó dẹ́rù bà ènìyàn ohun tó ń ṣẹlẹ̀ àwọn tó ní ọlá mọ̀ pé ẹ̀rù wà láyé báyìí àwọn ènìyàn tó ní owó mọ̀ pé ẹ̀rù wà láyé àtàwọn tí ò ní gan wọ́n mọ̀ pé ẹ̀rù wà ní ayé sọ fún Ọlọ́run ìbẹ̀rù mi ò fẹ́ mọ́ o lè ká láti ìbẹ̀rù dókè ṣùgbọ́n bí tí a wà báyìí òun náà ni ṣùgbọ́n ìwọ má bẹ̀rù ìwọ Jákọ́bù ọmọ ọ̀dọ̀ mi má sì fòyà ìwọ Ísírẹ́lì Jákọ́bù òun náà la sọ di Ísírẹ́lì ìyẹn mi pé àdúrà ẹlẹ́ẹ̀kejì a fẹ́ pè mí ní ẹ̀gàn mọ́ torí orúkọ Jákọ́bù jẹ́ ẹ̀gàn ó ní Jákọ́bù ní tòótọ́ I love but Esau I hate okay but ó ti ń jẹni lẹ́sẹ̀ bó ti jẹ́ pé Ọlọ́run ní má jẹ̀mú fún Jákọ́bù ṣùgbọ́n ó jẹni lẹ́sẹ̀ Ọlọ́run wá sọ pé a gbọ́dọ̀ yí orúkọ rẹ̀ padà wá sọ pé Olúwa mú ẹ̀gàn kúrò lórí orúkọ mi ẹ̀gàn tí a pè mí lọ́dún tó kọjá ọdún 2021 rèé o èmi ò fẹ́ jẹ́ ẹ̀gàn yẹn mọ́ mo tún ti wọnú májẹ̀mú tuntun ẹ̀jẹ̀ Jésù mo fi bora mi lónìí májẹ̀mú búburú ó yá kúrò nínú ayé mi ẹ̀gàn ni Jákọ́bù jẹ́ ṣùgbọ́n ó ní ìwọ Ísírẹ́lì má bẹ̀rù ó sọ fún Jákọ́bù tó di Ísírẹ́lì náà ó ní má bẹ̀rù ó ní ìwọ Ísírẹ́lì nítorí wò èmi ó gbà ọ́ láti òkè wá ó ní I will show you mercy and will do what? I will save you. The enemy may be much. They may be rolling like a lion. They may be shouting like a dog. They may be barking like a dog. They may be going up and down, seeking for whom to devour. But he said, I should tell you, don't be afraid, Israel. I will save you. I will bless you. I will make way for you. That the way the enemy has planned for you, will not come to pass. The plans of God will surely come to pass. It's not for the plans of the enemy. The plans of the enemy, come to pass. The plans of God, the purpose of God concerning me and you will surely come to pass. It must surely come to pass. He will never fail. Ó ní bẹ́ẹ̀ ni láti òkèèrè mi ó gbà ọ́ láti òkèèrè wá. Láti òkèèrè, even if I'm far away from you, even if you are not close to me, even you don't know me enough, even you don't recognize me that I'm around, only I will save you from east, west, north, and south, from back and front, from òkè àti ìsàlẹ̀. Only I will do what? I will save you. Only don't be afraid. Ìyẹn mi pé don't be afraid. Settle your mind. Let fear disappear.
Tell that visitor of fear to depart away from you, to get out to her, to go to her right now. Because fear is around. If you allow fear in your surrounding, in your domain, if you allow fear, the fear will do what? It came to destroy. Satan holds it. It's one of those weapons that Satan uses against people's destiny. He uses it against people's life. When the fear catch you, when you catch fear, when fear catch you, when he hold you ransom, then your enemy is in trouble. I pray fear will not catch me. I will not catch fear. In the name of Jesus Christ. Ìbẹ̀rù ò ní mú mi, èmi ò sì ní mú ìbẹ̀rù so. Lórúkọ Jésù, ìbẹ̀rù ò ní mú mi, kò ní wọnú ayé mi, kò sì ní mú wọnú ayé ọmọ mi. Ìbẹ̀rù a máa jẹ́ kí nǹkan bàjẹ́, a máa jẹ́ kí èèyàn lose courage. Ìbẹ̀rù a máa jẹ́ kó o wò pé kò lè ṣeé ṣe mọ́. Ohun tí Ọlọ́run ti parí tó ti ṣe tán, a máa jẹ́ kó sọ pé a máa jẹ́ kó sọ ìrètí nù. Ìbẹ̀rù a máa jẹ́ kéèyàn kó gbàgbé Ọlọ́run. Ìbẹ̀rù a máa jẹ́ kéèyàn kó mọ̀ kí ìrètí ènìyàn kó ṣá ìbẹ̀rù torí bẹ́ẹ̀ ìbẹ̀rù jẹ́ nǹkan tí alára àwọn weapon èyí tí àwọn ẹ̀mí òkùnkùn máa ń lò ní ìwọ ẹ̀mí ìbẹ̀rù ò ní ráyè sẹ́ nínú ayé tèmi àwọn ibi tó occupy tẹ́lẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù ó yá palẹ̀ rẹ mọ́ ó yá kó jáde Bíbélì ló sọ bẹ́ẹ̀ ó láyà máa pa ẹ̀yin àlejò ẹ̀yin ẹ̀mí ìbẹ̀rù ó lẹ́ fi ìbẹ̀rù bójó sáyàdé kúrò níbi kan lọ fi yín ìwọ ẹ̀mí ìbẹ̀rù ó yá jáde I reject you I renounce you I divorce you I dodge you I reject you totally. Pack your bag and your package and get out of my life. Get out of my daughter and my people's life. Get out of my platform and go to her. A kò fún mi ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti ìgboyà àti ti ìdúró ṣinṣin. Àti irú ọmọ rẹ láti ìgbèkùn wọn ni. Ìyẹn mi pé even your children that have been in bondage. Ó ní Bọ́lá, ó ní ọmọ rẹ tá ti fi sínú ìgbèkùn. Ó ní èmi yóò gbà jáde. Ó ní bẹ́ẹ̀ ni sọ tẹ́lẹ̀ sí ara rẹ̀ ó ní ìwọ let me read that place again ó ní Israeli nítorí ìwọ nítorí Israeli nítorí wo èmi ó gbà ọ́ là láti òkèèrè wá àti irú ọmọ rẹ láti ilẹ̀ ìgbèkùn wọn ni Jacob yóò sì padà yóò sì wá sí ìsinmi yóò sì gbé jẹ́ ẹnikẹ́ni kì yóò sì dẹ́rù bà á mọ́. You can imagine. Only even only agba ẹrù ọmọ rẹ kò ní ìgbèkùn. Wá sọ mi ò mọ nǹkan tó ti gbà lọ́wọ́ rẹ. Mi ò mọ ọmọ tó gbà sínú ìgbèkùn. Wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán bá ti wà nínú courts. Tọ́mọ ẹ bá lọ sí school Nigeria. Majority of them ni wọ́n wà nínú ìgbèkùn. Wo ọmọ mi wọ́n máa sọ ní mi experience. Only one girl, ó máa ń like me. Ó lóun fẹ́ mú mi ní godmother ngba ko mọ̀ pé mo bí ẹgbẹ́ òun gbà yẹn. You understand me? Because many people don't know me. Nígbà yẹn, that's ní ẹ̀pẹ́. Ọmọ yẹn mi ò ní dárúkọ láti embarrass. And if I use you now, you later discover you are the one I'm talking about. I don't mention your name, okay? Ọmọ yẹn, èméjì tí ẹ ní. So this girl, nígbà tó wà ní courts, nígbà tó máa wá kúrò nínú court, wọ́n wá fi dàyẹ́ láàmú, wọ́n fún ní 2 options. Either kí wọ́n pa ọ̀kan ìyà ń wèrè. Kẹ́lẹ̀ mọ̀ pé àwọn ẹ̀mí burúkú àwọn agbára tó máa ń gbàgbọ́ nínú àwọn ìkà àwọn ẹ̀mí èṣù I hate them with passion. Some people tó ń bá ń ṣerú àwọn nǹkan tó gbé kiri yẹn dání àwọn èèyàn rò bóyá àwọn gangan ni wọ́n hate ṣùgbọ́n àwọn ìwà tí wọ́n ní àti tó ọbọ àti tó gbàgbọ́ lè mí kórìíra ẹni tó wà nínú mi ó ní can two work together except they are in agreement ṣé ẹ̀mí Ọlọ́run àtẹ̀mí òkùnkùn lè jọ ṣe pọ̀ ni ṣé ẹ̀mí Ọlọ́run àtẹ̀mí òkùnkùn lè jọ dọ́rẹ̀ẹ́ ni ìwọ ní ọ̀sán àti òru wọn ò lè jọ rìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti yé so àwọn méjì yẹn wọ́n ní kó tó lè kúrò nínú ẹgbẹ́ yẹn ìdá kan yà ń wèrè àbí kan pa ẹlòmíì wọ́n máa ní ìdá kó máa yọ ara ilé ẹ̀lẹ́nu àbí kó pa ẹnìkan àbí kan pa they give àwọn wo ló sọ̀rọ̀ kò ń ṣe dímọ̀ ló bá wọn sọ̀rọ̀ àwọn olórí wọn nígbà tó bá ti gbé wọn tó bá ti ní kán múlẹ̀ number 1 ìyà ni wọ́n fi wọlé ká lè mọ̀ pé kò sí tẹ́ṣù fẹ́ fún ni tí ò ní gbà padà kò sí tẹ́ṣù ní lọ́wọ́ tí ó ní tó fẹ́ fún yàn ẹ̀tàn ló gbádé lórí irọ́ ni sátánì lórí irọ́ tó bá ti rí ènìyàn tó kún fún irọ́ jáì jẹ́ ń sọ fún ẹ ọ̀n ní láti ṣàlàyé fún ọ ó ṣe fẹ́ lọ máa wẹ́ èṣù káàkiri ẹ̀mí èṣù ló ń gbénú ẹ̀ nínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ so all these people àwọn ọ̀gá wọ́n máa gbé fún wọn sọ pé wọ́n máa nà wọ́n wọlé ní wọ́n bá fẹ́ ṣe kóòtù yẹn nínú ọjọ́ tó bá fẹ́ initiate wọn sínú ẹgbẹ́ òkùnkùn tó bá gbé wọn lákọ́kọ́ ní kí wọ́n búra fún wọn tó bá kúrò níbẹ̀
tó bá máa gbé wọn lọ sí ìpàdé níjọ́ náà ẹ mọ̀ pé ńgbà kan wọ́n máa ń ṣe lórí fíìmù làwọn onítíátà wọn ṣe wọ́n jẹ́ kẹrin exactly bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ọjọ́ tó bá máa gbé wọn dídẹ̀ wọ́n ẹlòmíì wọ́n lè yìnbọn sí lẹ́sẹ̀ kó dé kán ní kí ló ṣe wọ́n lè kún ẹsẹ̀ ẹlòmíì wọ́n lè gé ìka ẹ̀kan kó fẹ́ jábọ́ ẹlòmíì wọ́n á nà ojú ẹ̀ afọ́ so bó ṣe fún tó dájú ẹ̀ yẹn ọjọ́ yẹn tó bá ti ń rántí gbogbo ọjọ́ yẹn kò ní gbàgbé ohun tó bá ti ní kó wá ṣe ohunkóhun tó bá ti bẹ̀ pé lọ ṣe o torí kò tún fẹ́ lọ sínú rìṣẹ́tì yẹn mọ́ again then you want to go and do it that's why you see some of them because they are possessed because they wọ́n ti múlẹ̀ wọ́n wá ní kó lọ pa ìyá wọn máa pa ni wọ́n ní kó lọ jalè wọ́n ní wọ́n lọ máa jà ni wọ́n ní kó lọ ṣe báyìí kan para mọ́yàn wọ́n lọ ṣe ni because in tí àwọn ti kọjá nínú rẹ̀ wọ́n fẹ́ kó padà sínú ẹ̀ mọ́ are you getting me so wọ́n máa ní kó ṣe ọmọ yẹn má jẹ́ ntàn yìí wọ́n make it mad that's why you see a lot of courses wo tó bá ti lọ́mọ tó bá ti ṣe tán university tó ṣe tán lójijì tó dédé tó ti mọ̀ ìtàn fún tó wá dédé ya wèrè are you getting me tó dédé ya wèrè wọn ò fẹ́ kó pa ni ṣó ti yé wọ́n máa ní kó mad torí a lot of parents they going through that problem I tell you they go through that problem wá gbàdúrà gbogbo ohun tí ò jẹ́ ń gbádùn Ọlọ́run gbogbo ohun tí wọ́n fi dà mí láàmú wọ́n ní pé a ó mú kúrò nínú ìgbèkùn wọ́n ní a ó mú wọn kúrò nínú ìgbèkùn wọ́n ní a ó mú wọn kúrò nínú ìgbèkùn wọ́n ní a ó mú ọmọ Bọ́lá kúrò nínú ìgbèkùn wọ́n ní a ó mú Bọ́lá kúrò nínú ìgbèkùn wọ́n ní a ó sì mú ọmọ rẹ̀ kúrò nínú ìgbèkùn bẹ́ẹ̀ ni wàá sọ bẹ́ẹ̀ náà fún ara rẹ lónìí wàá ní gbogbo ìgbèkùn tó ń sọ ayé ẹ̀mí sí tó ń sọ ọmọ mi sí Olúwa mú mi kúrò nínú ìgbèkùn abẹ́ ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ó ní ìwọ Ísírẹ́lì ní 27 yẹn ó ní àti rú ọmọ rẹ láti ilẹ̀ ìgbèkùn wọn láti ilẹ̀ ìgbèkùn wọn jáde yóò sì padà yóò sì wà ní ìsinmi yóò sì gbé jẹ́ ẹnikẹ́ni kì yóò sì dẹ́rù bà mọ́. You see, this is a promise that is to say there is a solution. I'm telling you today, God said, Maberu mọ́ pé the solution that when you pray today, there's going to be a solution. Ó ní a ó jà fún ọ, a ó gbà wọn kúrò nínú ìgbèkùn fún ọ, a ó gba iṣẹ́ rẹ kúrò nínú ìgbèkùn fún ọ, a ó gba ilé rẹ kúrò nínú ìgbèkùn fún ọ, a ó gba ẹbí rẹ kúrò nínú ìgbèkùn fún ọ, a ó gba nǹkan rẹ kúrò nínú ìgbèkùn fún ọ. Wọ́n ní ìgbèkùn ò tí ṣe tiẹ̀ mọ́ o, wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ fún ọ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé láti òní lọ, gbogbo nǹkan mi tó ń bẹ nínú ìgbèkùn, ọmọ mi tó ń bẹ nínú ìgbèkùn, Ọlọ́run gbà jáde. Máa rí bọ́bọ́ sọ tàyà, yóò ṣorí àwọn tó fi àwọn èèyàn tán initiate àwọn ọmọ sínú kóòtù yẹn. Wọ́n jú wọn dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. They are not a good people. They are bad people. Àwọn kan tá a bá dárúkọ wọn sí, ó tún ti bú lọ́gbẹ́já o, ó bú tàmẹ̀dù. Bọ̀ gbogbo àwọn tó dá kóòtù yẹn sílẹ̀, wọ́n practice terrorism, wọ́n practice iṣẹ́ búburú ni. Wọ́n wà nínú àwọn tó gbé orílẹ̀-èdè náà sínú ìgbèkùn. Wọ́n wà àwọn tó torí àwọn orílẹ̀-èdè tó bá ti ń pààyàn, tó yẹ pé they will sit down. Wọ́n máa kọ́ wọn bó ṣe ń pààyàn. They will only be pointing finger. Eléyìí ìjọba eléyìí ni o. Eléyìí ìjọba eléyìí ni o. Mi ò sọ pé ìjọba ò bá di o. Torí lára àwọn ìjọba náà, àwọn majority àwọn tó wà ní power, they are in courts. Okay? Téèyàn bá wà nínú èṣù kí ló expect láti ṣe. Téèyàn bá wà ní orílẹ̀-èdè tó bá ti gba èṣù gbọ́, tó wà nínú ìgbèkùn. Ọlọ́run sọ pé tẹ́mi bá fẹ́ kí ìlú tòrò máa mú kí ọba rere kó jẹ. Ìyẹn mi ìgbẹ́ nígbà tó bá ti ṣe ìfẹ́ tí ò ṣe ti Ọlọ́run. Ọlọ́run máa mú wọn kó wà nínú ìgbèkùn. Ọlọ́run á bọ́ǹdì wọn fúnra rẹ̀. Wọ́n wá ṣe kíni? Wọ́n máa lọ láti inú ìgbèkùn nínú. Wọ́n wá máa ṣe kíni kan. Àwọn kan yóò máa wá, wọ́n máa ṣubú lu ara wọn. Tá a bá ka ẹsẹ̀ kan, tó bá kà á dáadáa. Ohun tí Ọlọ́run sọ pé ó ń ṣẹlẹ̀ sílùú Nàìjíríà lọ kà á nínú ìwé Jeremiah 46 yìí ká láti ẹsẹ̀ kìíní dé ìparí gan tí ìwọ tó bá fẹ́ kà wá rí ó ní ibì kan tó ti sọ pé àwọn kan yóò sì máa ṣubú lu ara wọn wọ́n ṣubú lu ara wọn ẹ̀ṣẹ̀ wá ń pile up eléyìí tó ń pèrè ẹ̀ tó ń point finger on somebody is a sinner also ẹ̀ṣẹ̀ tí ẹ̀gbọ́n wà gra ó lè kú ó ti yé so èyí tí ò bá ṣe kọ́ọ̀tì àwọn ẹbí rẹ̀ á ṣe àbí kán ṣe ògùn owó àbí kán ṣe many things ó ní gbogbo wọn wá ń ṣe kíni wọ́n wá ń ṣe kíni wọ́n wá ń ṣubú papọ̀ wọ́n wá ń dàpọ̀ wọ́n wá ń ṣe kíni wọ́n wá ń ṣubú lu ara wọn ẹ̀ṣẹ̀ wá ń pile jọ ṣùgbọ́n ó wá ní pé èmi nǹkan tí mo sọ ni pé àwọn tó mú àwọn ọmọ láti máa ṣe kíní yẹn wọ́n ń ba orílẹ̀-èdè náà jẹ́ lára àwọn tó contribute torí pé wọ́n bá fẹ́ sọ owó tó ń kó jẹ ni téèyàn bá ti wà nínú ẹ̀mí tó bá ti ṣe court kó tó dé ipò tó jẹ́ pé a gbé e débẹ̀ nípa courtism tó ṣe wọ́n máa sọ fún pé kó owó báyìí láti fi pọ́n orílẹ̀-èdè náà lójú ni torí orílẹ̀-èdè bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ sọ fún wọn pé àwọn tó bá ti wà nínú ẹgbẹ́ báyìí o tó bá ti wà nínú ẹgbẹ́ òkùnkùn yìí o àwọn ló máa gbúdọ̀ jẹun yó tó bá ti pààyàn tó bá ti lè pààyàn tó bá dájú ko òun ló máa lè gbé ìlú náà òun ló máa lè jẹun yó
ó ló máa lè ṣe dáadáa ó ló máa lè rìn lílu wọ́n wá sọ ìwà ara wọn di pé kì í ṣe alágbára o wọ́n wá sọ àwọn ni pé ọmọ èṣù ló wá ń jẹun ta nílùú Nàìjíríà ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín lónìí pé má bẹ̀rù mọ́ torí pé a mú ìrere tọ̀ yín wá ìgbà Ọlọ́run sọ wípé ó lèmi yóò gba àwọn ọmọ tiẹ̀ kúrò nínú ìgbèkùn nítòótọ́ àṣìṣe ìlérí pé àwọn ẹlẹ́ṣẹ̀ kò kì yóò lọ láì jìyà Ọlọ́run tó máa ń dá jìnnìjìnnì ṣùgbọ́n kò kì í gbàgbé ẹ̀san ṣùgbọ́n wọ́n ní titi ẹ nítorí pé ìwọ gba Ọlọ́run gbọ́ nítorí pé ìwọ ò fẹ́ tó ṣẹlẹ̀ yẹn ó ní pé ní kíni a ó gba ọmọ Bọ́lá kúrò nínú ìgbèkùn a ó gba Bọ́lá àti iṣẹ́ Bọ́lá kúrò nínú ìgbèkùn a ó gba nǹkan ní rẹ̀ kúrò nínú ìgbèkùn a ó gba gbogbo ohun tí mo fẹ́ kúrò nínú ìgbèkùn wọ́n ní èmi ò ní sí ní ìgbèkùn mọ́ sọ bẹ́ẹ̀ sí ara rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run sọ tẹ́lẹ̀ sí ara rẹ ní ọ̀sẹ̀ yìí ìgbé a ó gbà mí kúrò nínú ìgbèkùn a ó gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìgbèkùn ṣó wá rí a ní nǹkan kan tá a gbúdọ̀ parẹ́ tán bá ti fẹ́ gba orílẹ̀-èdè náà kúrò nínú ìgbèkùn òun náà ni àwọn ìwà búburú wọn láwọn èèyàn ṣe búburú gbà tán débẹ̀ nígbà tó bá wà nínú ẹgbẹ́ òkùnkùn kí ló dé tó ò ní ṣe búburú búburú wo ni kí rere wo ni èṣù ní láti ṣe èṣù ò ní kankan tó fẹ́ ṣe tó dára bí ò ṣe èṣù bí gbogbo máa pọ́yàn lójú kó ní àwọn ènìyàn lára kó mu ẹ̀jẹ̀ kó fi ẹran ara kó máa gẹ́yàn lórí kó máa sọ wípé wọ́n fẹ́ fi ṣògùn owó kí a máa gbọ́ pé Fúlàní lọ́tún ká máa gbọ́ lọ́sì ká máa gbọ́ oríṣiríṣi nǹkan ẹ̀mí ẹranko bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ní ká sọ fún ẹ̀yin ọmọ Ọlọ́run ìlérí ìfẹ́ yìí fún èmi àti ọmọ Ọlọ́run ló jẹ́ fún Adébùkọ́lá àti gbogbo àwọn tó gba Ọlọ́run gbọ́ wọ́n ní a ó gbà wá kúrò nínú ìgbèkùn wọ́n ní má bẹ̀rù wọ́n ní a ó sì mú kúrò níbẹ̀ yẹn tó yẹ pé this is a promise of God you can see that God is talking èmi ò déédéé sọ fún Ọlọ́run lọ́lọ́run èmi báwo mi ò ọmọ mọ́ I can do all things through Christ who strengthens me because mi gbọ́dọ̀ sọ búburú sí ayé ara mi gbọ́dọ̀ sọ tí kò dá sínú ayé ara mi I can do all things nítorí pé mo ní ìmọ̀ nítorí pé Ọlọ́run jẹ́ onímọ̀ tí ó sì wà nínú mi tí mo sì wà nínú rẹ̀ ó sì máa fi ìmọ̀ fún mi ó ní ohun tí mo ní fún ọ ó ní màá máa fi wọ́n lójoojúmọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n àwọn tó ní fún ọ̀tá náà ó sọ síbí báyìí it's a full thing ó ní bọ̀tí ibi tó jẹ́ ìpín tiẹ̀ ó lóun náà níbi kókó kàyí fún àwọn ọmọ Ọlọ́run àtàwọn tó gba Ọlọ́run gbọ́ ó ní ìyẹn náà ní wípé a ó gba nǹkan ní tiwọn kúrò nínú ìgbèkùn ọmọ ti tèmi ọmọ ti ẹ̀yin olólùfẹ́ mi ọmọ Ọlọ́run ó ní a ó gbà wọn kúrò ní ìgbèkùn bẹ́ẹ̀ ni ó fọ́nì sí ẹ ìwọ má bẹ̀rù ìwọ Jacob ó tún sọ lẹ́lẹ́kejì ó ní má bẹ̀rù mọ́ ó ní ìwọ Jacob ìwọ Bọ́lá Fọláṣadé Adébùkọ́lá àti gbogbo àwọn olólùfẹ́ mi ó ní ẹ má bẹ̀rù mọ́ ó ní Jacob Bọ́lá ọmọ ọ̀dọ̀ mi ìránṣẹ́ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ní Olúwa wí nítorí èmi wà pẹ̀lú rẹ you can see nítorí èmi wà pẹ̀lú rẹ ẹ dẹ̀ wá gbọ́ pé ó ní tèmi bá ti wà pẹ̀lú rẹ ta ló lè dojú ogun kan nítòótọ́ wọn ò dojú ogun kan bọ́ wọn ò ní ṣe rere a ó tún wọn ká ní wọ́n jáde ní ọ̀nà kan ọ̀nà méje lẹ́wọ̀n fi tún wọn ká ọmọ ọ̀dọ̀ mi Olúwa wí nítorí èmi wà pẹ̀lú rẹ nítorí èmi ó ṣe òpin pátápátá ní gbogbo àwọn orílẹ̀-èdè ó ní èmi ó ṣe òpin pátápátá ní gbogbo àwọn orílẹ̀-èdè ìyẹn mi pé kò ń ṣe eré àbìkan ni mo máa ti settle ẹ I will settle you all round all from every area I will settle you and you will hold your peace you will know I'm your God I never forsake you okay ní gbogbo orílẹ̀-èdè ní ibi tí èmi ti lé ọ sí ó ní gbogbo orílẹ̀-èdè tí èmi ti lé ọ sí even in Canada that I chased you I brought you here for a purpose you are being ordered by God to be in Canada at this moment that níbẹ̀ gan èmi ò tún tẹ́ ọ lọ́rùn ọkàn rẹ yóò balẹ̀ Bọ́lá níbi tó wà ìwọ arákùnrin àtàrábìnrin tó ń gbọ́ mi níbi tó wà yín sọ fún Ọlọ́run pé tí ọkàn tèmi balẹ̀ let the promise you promise the promise of Abraham the promise of this Israel let it come for me for people of God ìwọ tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run òun ló lè lo ọ̀rọ̀ náà fún ara rẹ kó dẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ajẹ́bí idán ni bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tí a lé ọ sí let me read it again ìwọ má bẹ̀rù ìwọ Bọ́lá Fọláṣadé ọmọ ọ̀dọ̀ mi ìránṣẹ́ mi ni Olúwa wí nítorí èmi wà pẹ̀lú rẹ nítorí èmi ó ṣe òpin pátápátá ní gbogbo àwọn orílẹ̀-èdè níbi tí èmi ó lé ọ sí tèmi lé ọ sí ṣùgbọ́n èmi ó ṣe ọ ní òpin pátápátá ṣùgbọ́n èmi ó sì bá ọ ẹ máa gbọ́ Ọlọ́run yóò bá ọ̀tá wí ó ti bá ọ wí ìyẹn máa gbọ́ the last verse ó ní abániwí ìyẹn mi pé abáni inú that is why tó bá ti fẹ́ dẹ́ṣẹ̀ dáì tó o lè gbé o dáì tí ò ní pa ọ́ dáì tí ò ní torí pé adáríjì ni má gbàgbé ẹ̀san òun ni Ọlọ́run jẹ́
tí ó bá dáríjì ọ́ pàápàá kò ní gbàgbé ẹ̀san ó ti gbọ́ ó ní ṣùgbọ́n èmi ò kì yóò ṣe ọ́ ní òpin ó ní kí èmi kì yóò ṣe ọ́ ní òpin pátápátá ìyẹn mi pé he will not end you will not end in shame ṣùgbọ́n èmi yóò bá ọ wí ó ti bá ọ wí ṣùgbọ́n kò fi ẹ̀mí rẹ̀ lé ikú lọ́wọ́ èmi yóò bá ọ wí ní ìwọ̀n you understand me that is to say even ìwọ ọmọ náà ìwọ ọmọ Ọlọ́run torí pé o ní oore ọ̀fẹ́ ó ní màá bá wí mo ti bá wí ó ní ṣùgbọ́n yóò jẹ́ ní ìwọ̀n tí Ọlọ́run bá bá ọ wí ní ìwọ̀n oore ọ̀fẹ́ ló jẹ́ àánú lórí gbà nítorí pé a ti ṣìpẹ̀ fún ọ ẹ̀ ń gbọ́. nítòótọ́ ìwọ tó o ti ṣe ó promise ní 27 but ní last verse yìí ó ní tòótọ́ nígbà tó bá gbà ọ́ jáde tán ó rí nítorí pé ó fẹ́ kó ronúkúwàdà yóò bá ọ wí bíbélì sì sọ fún wa pé ẹni tí Ọlọ́run bá ti fẹ́ òun náà ló máa ń bá wí he wants you to ní àkókò tó bá bá ọ wí ó fẹ́ kó correct gbogbo lapses ẹ ó fẹ́ kó correct gbogbo system ẹ ó fẹ́ kó correct gbogbo nǹkan tó o bá ti ṣe kó o bá lè bá ìjọba náà ni torí pé Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ nítòótọ́ ṣùgbọ́n ó kórìíra ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ ó sì lè bá Ọlọ́run rìn pẹ̀lú gbogbo ìdọ̀tí àti gbogbo ìwà burúkú àti gbogbo ìwà àìmọ́ tó wà ní ọwọ́ rẹ̀ ó ní tòótọ́ yóò bá ọ wí níwọ̀nba bẹ́ẹ̀ ni yóò bá ọ wí níwọ̀nba ó sọ fún Ọlọ́run gbogbo àwọn ènìyàn mi èyí tó wá ti dé ẹ̀ṣẹ̀ kan àbí ìkejì ní orílẹ̀-èdè Nàìjíríà mi Ọlọ́run jọ̀ọ́ má bá mi wí mọ́ èmi ti jẹ ìyà tèmi tán o ìyà tèmi ti parí tipẹ́ tí Adébùkọ́lá ti parí ìwọ tó bá sì wà nínú ẹ̀ṣẹ̀ lónìí tó lọ fẹ́ ronúkúwàdà tó bá ronúkúwàdà tán má rò wípé wọ́n máa ń tọ́wọ́ tí Ọlọ́run bá ti dáríjì ọ́ ó ti parí nìyẹn adáríjì ni má gbàgbé ẹ̀san lọ́lọ́run o torí bẹ́ẹ̀ mo á fẹ́ kó mo máa ń rọ àwọn ènìyàn ẹrù tó bá ti lè rù ṣe mọ̀ pé Yorùbá ló pa òwe pé tó bá ti lọ ṣẹ́gi inú gbó tó bá lè rù náà ni kò ṣẹ́ ìyẹn mi pé ẹ̀ṣẹ̀ tí ọwọ́ rẹ̀ bá máa ká tí ò ní pa ẹrun tó bá ti pa gbogbo èèyàn run má jẹ́ ntàn ẹ́ o nínú ìgbà tí Ọlọ́run bá ń bá ẹni náà wí nínú ìparun náà ló máa kú sí ó gbàdúrà Olúwa jọ̀ọ́ má bá èmi wí àánú ni kò ṣe tó tá àánú ni kò ṣe fún mi ṣàánú fún mi ṣùgbọ́n má gbàgbé o adájí ni má gbàgbé ẹ̀san ní Olúwa tó o bá yìn dẹ́ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá bá ní kó ronúkúwàdà tó jẹ́ pé ìta wí gangan lóyìn máa tún aggravate ẹ pé ẹ lọ ṣe nìkan báyìí léṣe pásọ̀nù kò sí kankan má jẹ ntàn ẹ o ẹrù tó ń já òun já sílẹ̀ sórí ọmọ ni o òun já sórí ẹ̀ sórí ara rẹ ni o má gbàgbé o ipe ó ń bọ̀ kankan yóò san fún oníkálukú gẹ́bí iṣẹ́ ọwọ́ rẹ̀ adáríjì ni má gbàgbé ẹ̀san ní Ọlọ́run o so ó ti ní màá mú ẹ kúrò nínú ìgbèkùn ní tòótọ́ ó ní màá mú ẹ kúrò nínú ìdààmú tòótọ́ màá mú ẹ kúrò nínú ìṣòro ní tòótọ́ ṣùgbọ́n ní àkókò tó bá ti wá fẹ́ pìpì ẹ tó ti mú ẹ kúrò nínú ìgbèkùn you will pay for whatever you have done so má fi ọkàn sí wípé ẹni tó bá ti dáríjì ni ó máa ń parí síbẹ̀ ni ó ti tán síbẹ̀ nìyẹn má jẹ́ ń tàn ẹ́ there is a repercussion there is a nemesis Ọlọ́run jẹ́ Ọlọ́run ẹ̀san ọláyé àti ọ̀run yóò kọjá kékeré nínú ọ̀rọ̀ mi kì yóò kọjá láìṣẹ are you getting what I'm saying Ọlọ́run jẹ́ Ọlọ́run ẹ̀san ó ní ọ̀rọ̀ mi kì yóò kọjá láìṣẹ nígbà tó lé mi ń bọ̀ kankan láti sọ fún oníkàlùkù gẹ́bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣó máa pààyàn rẹ́ ni he cannot cancel it yes he will pay everybody accordingly that is why you see some family they go through pains they go through calamity they go through trouble though some country just Nigeria because àwọn bàbá wọn ti jẹ àjàrà ẹ̀yin kọ àwọn ọmọ torí bẹ́ẹ̀ láti òní lọ wo gbogbo ohun tó bá ti ń ṣe ó bẹ́tà kó dúró mi tó dé yẹn ó bẹ́tà pé kó stop mi tó wà yẹn ó bẹ́tà pé kó dúró bẹ́ẹ̀ tó o bá sì wò pé kọ́lọ́run gbà ẹ́ kó ṣàánú fún ọ ó lè bọ́ lọ́rùn rìn pẹ̀lú aṣọ ìdọ̀tí ó lè bá rìn pẹ̀lú ìdọ̀tí lọ́wọ́ rẹ̀ ó fẹ́ràn rẹ ní tòótọ́ ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ó kórìíra ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ torí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ lónìí o ohun tí Ọlọ́run ní fún wa nìyẹn tó tàánú ni kó ṣe fún mi Olúwa fàánú gbà mí o má bẹ̀ ṣe bàbá mi àti tìyá mi wò lórí mi mọ́ Ọlọ́run ṣàánú fún mi tó bá ti mú mi kúrò nínú ìgbèkùn jẹ́ kí ìṣòro àti ìdààmú kó gbé nínú ìgbèkùn kẹ́mi jáde pátápátá kúrò nínú ìgbèkùn kí ohunkóhun kó má ṣe jẹ́ ìgbèkùn fún mi mọ́ láyé kí àti bímọ kó má ṣe jẹ́ ìgbèkùn fún ọmọ mi ohun rere kó má ṣe jẹ́ ìgbèkùn fún mi ohun tó dára kó má ṣe jẹ́ ìgbèkùn fún mi gbogbo tí Ọlọ́run dá ní ayé kó má ṣe jẹ́ ìgbèkùn fún mi ọlá tó bá fún mi kó má ṣe jẹ́ ìgbèkùn fún mi ọmọ tó bá fún mi ọlọ́mọdé jẹ́ ìgbèkùn fún mi pray that prayer for yourself right now Olúwa gbogbo tó fún mi láyé má jò jẹ́ ìgbèkùn fún mi o ọlọ́mọdé jẹ́ ìgbèkùn fún mi o bàbá má jò jẹ́ ìgbèkùn fún mi o ọlọ́mọdé jẹ́ ìgbèkùn fún mi o gbogbo tó fún mi bàbá má jò jẹ́ ìgbèkùn fún mi o gbogbo ọlá tó fún mi ọlọ́mọdé jẹ́ ìgbèkùn fún mi o àwọn ọmọ tó fún mi ọlọ́mọdé jẹ́ ìgbèkùn
ìgbèkùn fún mi o. Ọkọ tó bá fún mi láyé, má jò jẹ́ ìgbèkùn fún mi. Lord, have mercy upon me. 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 Oh, mo. Ẹlòmíì bá gba blessing tán, á wá jẹ́ ìgbèkùn fún. Kò ní jẹ́ kó lè sin Ọlọ́run mọ́. Olúwa jọ̀ọ́, má jò jẹ́ ìgbèkùn fún mi. Gbogbo re tó bá fún mi láyé, má jò jẹ́ ìgbèkùn fún mi. Gbogbo ọlá tó bá fún mi, má jò jẹ́ ìgbèkùn fún mi. Ọmọ tó bá fún mi, má jò jẹ́ ìgbèkùn fún mi. Ọkọ tó bá fún mi, má jò jẹ́ ìgbèkùn fún mi. Ìwọ tó bá jọkùnrin, aya tó bá fún mi, má jò jẹ́ ìgbèkùn fún mi. Ní ọjọ́ ọ̀la, nígbà tó bá fọmọ mi ní ọkọ, Adébùkọ́lá Tolúwa ni mí. Olúwa ọmọ ọkọ tó bá fún, má jò jẹ́ ìgbèkùn fún. Má jẹ́ kó náà jẹ́ ìgbèkùn fún ọkọ. Olúwa má jò ṣẹ̀ṣẹ̀ gbé. Olúwa máa darí rẹ̀. Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run ràn mí lọ́wọ́. Gbogbo ohun tó bá fún mi láyé, má jò jẹ́ ìgbèkùn fún mi. Ọlọ́run gbà mí o. Ọ̀pọ̀lọpọ̀ láti fún ní àwọn kankan ló ti jẹ́ ìgbèkùn fún. Afún ẹlòmíì lọ́lá ó ti jẹ́ ìgbèkùn fún. Afúnlọ́mọ ti jẹ́ ìgbèkùn fún. Afúnlọ́kọ ti jẹ́ ìgbèkùn fún. Afúnláyọ̀ ti jẹ́ ìgbèkùn fún. Afúnlọ́rọ̀ ti jẹ́ ìgbèkùn fún. Afún ní àwọn dúkìá tó sì ti jẹ́ ìgbèkùn fún. Afún ní àwọn ewé àtegbò ó ti jẹ́ ìgbèkùn fún. Olúwa gbogbo ohun tó fún mi láyé, má jò jẹ́ ìgbèkùn fún mi. Have mercy upon me in the name of Jesus Christ. Daddy, please have mercy. Thank you for that this morning because you answer prayer. Ẹ ṣé ẹ̀yin èèyàn tẹ́ wá sí abẹ́ platform lónìí. I believe and I hope you are blessed. Yes, ojoojúmọ́ ni Ọlọ́run sọ wípé it's new every morning. The steadfast love, ó ní ojoojúmọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń tutù sí ní ojoojúmọ́. Mo sì gbàgbọ́ lórúkọ Jésù. Ọ̀rọ̀ tẹ́ gbọ́ lónìí o, èmi àti yín lórúkọ Jésù kò ní takò wá ní ìkẹyìn. Yóò gbà wá ní o. Ọ̀rọ̀ yìí yóò sọ wá di òmìnira. Ọ̀rọ̀ yìí yóò fún wa ní òmìnira. Yóò fún wa ní ayọ̀. Gbogbo ènìyàn mi tó wà nínú ìgbèkùn, gbogbo ọmọ Ọlọ́run tó wà nínú ìgbèkùn, èmi àti yín a kúrò nínú ìgbèkùn lónìí o. Láti òní lọ, ìgbèkùn kì í ṣe tèmi, kò ń ṣe àwọn olólùfẹ́ mi, àti gbogbo àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀, gbogbo ẹni wá sórí platform mi tó wá gbàdúrà tó sì fẹ́ mi Bọ́lá Fọláṣadé fún ire tó sì fẹ́ ire fún mi tó fẹ́ ire fún ọmọ mi. Ìgbèkùn ní jẹ́ ti yín o. Orílẹ̀-èdè Nàìjíríà kò ní jẹ́ ìgbèkùn fún wa lórúkọ Jésù, torí ìgbà tí a fún wa ní orílẹ̀-èdè náà tẹ́ bá wò ó wá dàbí ìdẹ̀kùn àti ìgbèkùn fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀. Ṣó ti yé? So a gbàdúrà, Olúwa mo kọ̀ ìgbèkùn láti ìsìn lọ. Olúwa mo kọ̀ ìgbèkùn. Olúwa mo kọ̀ ìgbèkùn. Olúwa mo kọ̀ ìgbèkùn. Olúwa mo kọ̀ ìgbèkùn. Gbogbo ẹni tó wà nínú ọ̀sẹ̀ yìí oní tèmi o àtàwọn olólùfẹ́ mi. Thank you for that this morning because you answer prayer. Ẹ ti lò mí o, máa lò mí lọ. Fill me more with your power, with your presence in the name of Jesus. Thank you for that because you answer prayer. I worship you, Lord. For in Jesus' wonderful name we pray. Amen. Ètò ẹ ti lò mí fún lónìí, má jò jẹ́ àsọmọ, má jò jẹ́ àlòmọ́, má lò mí lọ o. Ẹ ṣé bàbá, replenish me, agbára àdúrà, ẹ̀yìn àdúrà, Olúwa lóòdù ẹ̀ sínú mi. Bàbá mi àtọlọ́run gbàkóso. Mo dúpẹ́ tẹ́ ti gbọ́, mo dúpẹ́ tẹ́ ti ṣe, a ó máa yìn yín lógo. Jésù Olúwa wa. Amen. If anybody pay money to this account, you can send it to me. You can let me know, okay? And if you need my dollar account also, you want to bless my ministry, call me, send message to me. I will send the account to you. You pay to it. And when you do that, I'll be praying for you, and your life will not remain the same. See, ẹgbẹ̀rún bá ṣubú ní apá ọ̀tún àtàpá òsì, ojú ẹ̀ ló máa fi etí ẹ̀ ló máa fi gbọ́, kò ní súnmọ́ ilé tiẹ̀, àbọ̀ Ọlọ́run máa dájú. Téèyàn bá gbógun tẹ̀ yóò máa lọlẹ̀. Bẹ́ẹ̀ ni, àjẹsára Jésù ni, a fi Jésù sáré lójoojúmọ́. Ẹ ti rí. Níta máa ń lá ni, ẹ rí. Oníkálukú ló ń lá àṣẹ. Àwa náà bá ti jí làárọ̀ á là, á gbèmí, á jẹ. Happy love day. Love tí ó dára jù. Òun náà ni John 3:16 òun náà ló dára jù. John 3:16 ìyẹn ìfẹ́ tó dára jù nìyẹn. Ṣé gbogbo ìfẹ́ tó ń sọ yìí ẹ ti Romeo and Juliet yẹn aṣọ red àti kinní kan. Although red and white, blood of Jesus and purity. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. In tí àwa calculate ẹ̀ sí nìyẹn. So for God so loved the world, he gave only begotten son for whosoever believe in him will not perish but have everlasting eternal life. So blessing of God upon your life today. Thank you very much for coming. Please don't forget, this is my PayPal and this is my account number. Do so. It's good. Don't contribute to people that want to destroy people's life, that want to be going after people's life. Àwọn orílẹ̀-èdè à ń gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pray ní àdúrà ní ọ̀pá Kírísítẹ́nì. Gbàdúrà fún Jerusalem. Àwọn tó bá sì ti fẹ́ ire ibẹ̀ yóò ṣe rere. Àwa fẹ́ ire fún ibẹ̀. Inter lè ṣe most náà ní ká gbàdúrà fún wọn. Ó ní Ọlọ́run ló lè rectify gbogbo mistake tó ti wà mẹ́ẹ̀. Ọpọlọ anybody, I tell you. Ọpọlọ any man ní bí ó ṣe wà yẹn ní Nàìjíríà. Kò ká bí ó ṣe àdúrà Ọlọ́run kó dẹ̀ darí. Bẹ́ẹ̀ ni kó gbàkóso kó take over. Òun náà ni Inter Ọlọ́run sọ nìyẹn. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi. May the grace of our Lord Jesus Christ, love of God, fellowship of Holy Spirit be with us now forevermore. Amen. Surely goodness and mercy, success and favor shall follow us all the days of our life. We shall dwell in the house of the Lord forever and ever. Amen. We shall be like a tree planted by the riverside that bring forth in the fruit in the season. Our leaves shall never wither. Whatever we lay one shall prosper. The name of the Lord is a strong tower. The righteous run into it, they are saved. Myself, my people run into it, and we are all safe in Jesus' name. As mountains surrounded Jerusalem, oh God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with good people that have destiny, with good people of God that have the fear of God, and with the people also
of heaven with the flame sword of fire in their hand and begin to fight our battle day and night, every time, every day, in Jesus' name. Amen. 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 In Jesus' name. 7 hallelujah. 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 Amen. Amen. God bless you all for coming. Ẹ ṣé o, ẹ̀yin olólùfẹ́ tèmi. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn tèmi. Mama retí ẹ dá sí ètò sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ẹ dá sí o. For the ministry to continue, we're using data. I've been doing this now on this Facebook for the more than 2.5 years now, praying, and nobody have been giving me, and you understand me. But you want it to continue because God, ọ̀rọ̀ wa níṣẹ́ tòótọ́, ìpè tí Ọlọ́run pè mí, ó dá mi lójú ni, ó dá mi lójú gbangba ni. Tẹ́ni tó bá fẹ́ ṣe rere láyé, ìwọ máa bless more, God will promote you more. But tẹ́ni tó bá ti náwó rẹ̀ sí mi fún ibi, bẹ́ẹ̀ ni yóò kàn máa dín ni, kò ní lé mọ́ nínú orere, yóò kàn máa dín ni, yóò máa dín títí ó fi tán. Ṣùgbọ́n gbogbo olólùfẹ́ tèmi yóò máa lé tó bá dáwọ́, tó fọwọ́ sínú ire, tó náwó ire sí mi, tó wò mí tó sọre, tó wò mí tó súre, tó wò mí tó gbàdúrà, tó wò mí tó ṣàmì lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni tó sì tún náwó ire sí àkáǹtì wa, tó sì tún ràn wá lọ́wọ́. Ire ni títí yín lójoojúmọ́ o. Bye bye for now. Love you guys. Èmi ṣì ń bọ̀. Tí n bá ní tọ́lọ́run bá sọ pé àwọn kankan wà tí mo fẹ́ ṣàlàyé lónìí, tọ́lọ́run bá sọ pé kí n sọ, so I will do it. But if I depend on the Spirit of God, and because I pray before I talk, anything I do, believe me, I pray before I do it. Thank you very much. Bye bye for now. Love you guys. Ẹ dẹ̀ rí pé ẹnìkan dúró tó yẹ kó wá kó àwọn kìnìyàn tí bá ní kọ́mọ mi kó, ó lè lọ kó wrong one torí pé ó ní láti kó àwọn kan. So a fẹ́ post àwọn kan tó rà, àwọn bí mélòó kan, àwọn bí ẹrù tán fẹ́ post yẹn. So wọ́n máa ń pẹ́ kó papọ̀ ni. Mo ti ń retí ẹ̀ láti ọjọ́ yìí kò wá. So but lánàá ọ̀la ló lóun máa wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. But ń sì tó dẹ̀ wá dé, ó lóun ò gbọ́ English yẹn pé òun fẹ́ kọ́ ni pé kí òun wá nísìnyí. So ó ti send message mi kémi tó jáde. Tó bá yẹ pé kò send message mi, a tún sọ pé kọ́n extend ẹ̀ kí n lè ní time tí n bá ṣe chat tán kí n lè explain àwọn few things.